Ẹ káàárọ̀ o, mo kí wa o. Mo láti tètè jáde láti wá ṣe ṣóò yìí ni o. Mo fọlọ́run bẹ̀ wá, àní kàgbákò, àní kàgbákò, àní kàgbákò, àní kàgbákò, tọmọtọmọ àní kàgbákò. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá, mo rọ̀ wá ní o. Mo bẹ̀ wá, mo rọ̀ wá ní o. Torí ọ̀rọ̀ Alhaji Oríyọmí ni mo ṣe jáde o. Torí ọ̀rọ̀ Alhaji Oríyọmí ni mo ṣe jáde o. Torí t'Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń bá mi wo kíní, ẹ dákun ẹ jẹ́ kémi náà share sórí profile mi. Ẹ bá mi tag Oríyọmí. Ẹ bá mi tag Oríyọmí o. Ẹ bá mi tag gbogbo àwọn olólùfẹ́ Alhaji Oríyọmí Hamzat. Ẹ bá ń tag gbogbo àwọn olólùfẹ́ wọn. Mo fọlọ́run àtànábì bẹ̀ yín. Mo fọlọ́run àtànábì bẹ̀ yín o. Gbogbo àwọn ẹni tó pàgbẹ́dánù ọmọ. Àdúrà mi sí wọn o. Wọn ò ní ṣàgbákò o. Àní rógun àdóhùn mọ́ o. Àní rógun àdóhùn mọ́ o. Ẹjọ́ ẹlẹ́jọ́ ò ní di tiwa o. Ẹjọ́ ẹlẹ́jọ́ kò ní di tiwa. Ẹ bá mi pa àwọn èèyàn torí t'Ọlọ́run. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Ustaz, mo gbé yín wọlé ní ẹ ṣàdúrà. Bọ́ ẹ bá mi mute náà. Ẹ mute kí ni yín bẹ́ Ustaz. Torí t'Ọlọ́run ẹ mute lọ́dọ̀ yín. Toró ń pariwo jáde síta. Ustaz, ẹ bá mi mute kámẹ́rà yín torí Ọlọ́run. Tẹ́ bá ti fẹ́ sọ̀rọ̀ ẹ tàn padà. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Ẹ bá mi tag gbogbo èèyàn, ẹ bá mi pè yàn torí t'Ọlọ́run. Gbogbo alágbọ́ nípa kíní tó ṣẹlẹ̀ níbàdàn lánàá. In tí ò ń ṣe tiwa wọn ò ní dé mọ́ wa. Ẹ bá mi pè gbogbo èrò ẹ dákun. Ẹ bá mi tag gbogbo àwọn olólùfẹ́ Àgídìgbò. Olóòótọ́ ò ní kú sípò òkà. Ọlọ́run ọba àdúrà la máa fi ń wọlé. Ètò tèní náà tí mo wá ṣe, mo ké gbàjarè gẹ́gẹ́ bí abiyamọ síta ni o. Ọlọ́run má jẹ́ ń ṣìwí, má jẹ́ ń ṣìsọ o. Ọ̀rọ̀ mi má jẹ́ okòrò létí ọmọ aráyé o. Wallahu yasimuka minan nas wa inna jundana lahumul galibun. Ẹ bá mi pè gbogbo àwọn olólùfẹ́ Alhaji Oríyọmí. Ẹ bá mi pè wọ́n o, kí gbogbo wọn kún fàdúrà. Ẹ má jẹ́ kí ikú pa láàánú mẹ̀kúnnù o. Irú àwọn Alhaji Oríyọmí lèmi náà rí nírú wa yìí náà fi wá ń ṣe ń tá ń ṣe yìí. Gbogbo alámọ̀ pé Alhaji Oríyọmí ń tún lè ṣe ni o. Ó ń tún lè ṣe ni o. Mo gbàdúrà fún gbogbo àwọn ẹni tó ọ̀rọ̀ àná bá kàn. Bàbá rẹ̀ ni tó pàdánù ọmọ, abiyamọ lèmi náà o. Àbáwọn tọmọ wọn sì wà nílé ìwòsàn. Ọlọ́run ọba yóò fáwọn ọmọ náà níwòsàn ní kíákíá. Ìwọ̀nba díẹ̀ tó kù kọ́dún yìí parí. A ní bọ́dún lọ tọmọtọmọ. Àwọn ẹni tírú ẹ̀ wá ṣẹlẹ̀ sí, a fi yọ̀ wọ́n o. A fi ń gbórúkọ wọ Ọlọ́run ga ni. A tún wá fi ń gbàdúrà ìpè k'Ọlọ́run ọba kó jọ̀ọ́ kó bá wa rọ̀ wọ́n lọ́kàn. K'Ọlọ́run bá wa rọ̀ wọ́n lọ́kàn o. Àwọn ẹni tó ṣe náà, èmi ò rò pọ́ ní ọkàn aburú tó fi fẹ́ ṣe o. Bọ̀ ká má wàá jẹ́ kí olódodo kó kú sípò òkà o. Ẹ má jẹ́ kó olódodo kú sípò òkà o. Ẹ má jẹ́ kí ìrònú kó pa Alhaji Oríyọmí o Hamzat ọmọ Amusa, Oríyọmí ọmọ Amusa. Torí Oríyọmí ọmọ Amusa nírúwa ìfi ń ṣe ń tà ń ṣe. Ẹ dákun ẹ bá mi táàgì gbogbo àwọn èèyàn. Àti Kristẹni àti Mùsùlùmí kò sẹ́ni tí ò kí ń jàǹfààní lọ́dọ̀ Alhaji Oríyọmí. Béèyàn bá bẹ́kún débẹ̀ yóò bẹ́rìn jáde ni o. Ó máa ń to nǹkan tó bá fẹ́ bàjẹ́ ni o. Ó máa ń to ni ẹ dákun. Ẹ má wàá jẹ́ káyé tiẹ̀ náà bàjẹ́. Ó níyàwó láwọn ọmọ o. Kò mọ nǹkan kan nínú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí. Ẹ bá mi táàgì gbogbo àwọn blọ́gà. Èmi ò ṣe blọ́gà. Gbogbo yín lẹ mọ̀ pé oníwàásí lásán ni mí. Inú mi ti pòpọ̀ mi ti ẹ̀ mọ̀ tí mò ń ṣe. Mo fẹ́ ṣí àkíní sórí
wọ́lọ́ má má dà wá nínú pọ̀. Mo fẹ́ ṣe àkíní sórí profile mi ni. Inú mi sì ti pòpọ̀, mi ò sì mọ ohun tí mò ń ṣe. Ọlọ́run má má dà wá ní làákàyè rú kẹ́. Ọlọ́run má dà wá ní làákàyè rú. Ọlọ́run ṣàánú wa. Bí ìrìn ṣíà, ẹ máa bá mi ṣíà ẹ̀. Mo máa pè yín, mo bẹ̀ yín. Alhaji Oríyọmí Hamzat lẹ́ ń wò yí o. Gbogbo àdúgbò. Alhaji Oríyọmí Hamzat ti wà unconscious torí tọ́lọ́hun, torí n tó ṣẹlẹ̀ lánàá ni o. Alhaji Oríyọmí Hamzat rẹ̀ lọ hospital. Olódodo ò gbọ́dọ̀ kú sípò òkà. Ẹ dákun o gbogbo abiyamọ. Ẹ dákun gbogbo abiyamọ. Hamzat Oríyọmí ò gbọ́dọ̀ kú sípò òkà, ọkọ̀ mọ́ nǹkan kan nù tó ṣẹlẹ̀. Àwọn ẹni tó lọ wọ́n lọ gbé kinní lọ bá wọn ni o. Ẹ lọ wo interview yẹn torí Ọlọ́run o. Ẹ dákun ẹ bá ń kú fàdúrà o. Fídíò rẹ̀ o, Alhaji Oríyọmí Hamzat rẹ̀ lọ hospital o. Ó ti wà unconscious o. Olódodo rẹ̀ o, aláàánú mẹ̀kúnnù rẹ̀ o. Ó ti wà unconscious hospital Alhaji Oríyọmí Hamzat wà yìí o. Ọ̀rọ̀ yìí ti sú o. Ọlọ́run àti jẹ àti mu ni gbogbo wa ń wá o. Ọlọ́run ò ní jẹ́ aṣọre dáràn o. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń lọ sí orí Kọ́kọ́rọ́ Alátẹ àbí orí Àgídìgbò FM lọ ṣe polówó o. Alhaji Oríyọmí Hamzat lẹ́ ń wò yìí o. Ó ti wà unconscious o. Alhaji Oríyọmí Hamzat lẹ́ ń wò yìí o lórí kíní bẹ́ẹ̀dì tó ń pàṣẹ trip sí wọn láàyè. Alhaji Oríyọmí Hamzat ti wà unconscious torí tọ́lọ́hun. Ustaz ẹ dákun ẹ bá wa ṣàdúrà. Tí mo ṣe gbé yín wọlé rẹ̀ torí tọ́lọ́hun. Ẹ bá wa ṣàdúrà o. Gbogbo àwọn tí nǹkan ṣẹlẹ̀ sí lánàá. Ọlọ́run ọba rọ̀ wọ́n lọ́kàn o. Àwọn tó wà lọ hospital Ọlọ́run á fún wọn lẹ́mìí gígùn àtàlàáfíà ara o. Alhaji Oríyọmí Hamzat rẹ̀ o. Látàná ló ti wà unconscious o. Ọ̀tá ò ní yà wá o. Ikú ò gbọdọ̀ pa láàánú mẹ̀kúnnù. Ẹ jọ̀ọ́ torí tọ́lọ́hun. Ikú ò gbọdọ̀ pa láàánú mẹ̀kúnnù o. Abiyamọ ni gbogbo wa o. Ìṣòwò ògùn ni gbogbo wa o. Àti jẹ àti mu ni gbogbo wa ń wá kiri o. Wọ́n lọ ṣèpolówó l'Àgídìgbò ni o. Ẹ lọ gbọ́ polówó, ẹ lọ gbọ́ interview yẹn. Ìpolówó náà lọ ṣe l'Àgídìgbò o. Ẹ bá ń táàgì gbogbo àwọn blogger, ẹ bá ń táàgì gbogbo àwọn Àgídìgbò, ẹ bá mi táàgì gbogbo àwọn tó ṣe táàgì. Mi ò lè rorí nísìnyí o. Oríyọmí Hamzat rẹ̀ ní orí ìdùbúlẹ̀ àìsàn o. Ó ti wà unconscious kò lè mí o. Orí ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ló wà báyìí. Ẹ dákun ẹ bá kú fàdúrà o. Abiyamọ ni gbogbo wa o. Gbogbo yín lẹ mọ̀ bí mo ṣe nífẹ̀ẹ́ Oríyọmí Hamzat sí. Kò ń ṣe ní ti fífẹ́ o. He inspire me. Aláàánú mẹ̀kúnnù ni o. Ustaz mo fẹ́ kọ́ ṣàdúrà kí nìyẹn ti lọ. Network ò dáa. Aláàánú mẹ̀kúnnù rẹ̀ o. Alhaji Oríyọmí Hamzat rẹ̀ o. Gbogbo àdúgbò. Àwọn ẹni tí nǹkan ṣẹlẹ̀ sí Ọlọ́run á rọ̀ wọ́n lọ́kàn o. Alhaji Oríyọmí Hamzat kan ló ṣe o. Ariwo tó ń pa kiri pé Àgídìgbò ló sponsor kini. Àgídìgbò ló sponsor kini. Ó ti wà unconscious. Torí ìtọ́lọ́ mo súré jáde. Ẹ dákun gbogbo ẹ̀yin àlìhúlà mọ́wù. Gbogbo ẹ̀yin pásítọ̀. Ẹ dákun bó jẹ́ ìyẹn oníṣẹ̀ṣe náà ni. Ẹ bá wa kún fàdúrà o. 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 Ẹ̀yin tẹ́ ẹ bá máa dúà gbà, ẹ bá wa gbàdúrà o. Ẹ bá wa gbàdúrà o. Ẹ bá wa gbàdúrà torí tọ́lọ́hun. Torí tọ́lọ́hun àtànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ẹ jọ̀ọ́, ẹ bá mi pín kọ́wọ̀ gbòòrò ayé lọ o. Ẹ bá ń pín kọ́wọ̀ gbòòrò ayé lọ o. Alhaji Oríyọmí Hamzat rẹ̀ o. The man is unconscious. Alhaji Oríyọmí Hamzat lẹ́ ń wò yìí ó wà unconscious o. Àní ṣoore dáràn, àní dáràn o. Àní dáràn o. Àní dáràn o. Ta lẹni yìí mi ò mú ẹ rí. Wọ́n kọ́ Ustaz ni mo fẹ́ gbé wọlé padà. Ẹ dákun. Ẹ̀yin tẹ́ ẹ wà lórí TikTok, ẹ dákun ẹ bá wa tap káwọn èèyàn lè rí. Ẹ bá mi pa àwọn èèyàn, ẹ bá mi pa àwọn èèyàn, ẹ bá mi pa àwọn èèyàn. Ẹ bá kún fàdúrà torí ìtọ́lọ́hun.
ikú ò ní pa láàánú mẹ̀kúnnù ẹkú ò ní pa láàánú mẹ̀kúnnù. Gbogbo alamọ̀ ń pa ti Timothy o, gbogbo alagbọ́n ń pa kú Timothy. Alhaji Oríyọmí Hamzat yìí ló dúró tọ́ o, òun ló dúró tọ́ o. Báwọn ẹbí Timothy ó gba justice, ẹ jẹ́ k'Oríyọmí náà ní justice o, ẹ jẹ́ k'Oríyọmí ó ní justice o. Ẹ̀yin tẹ́ wà lórí TikTok, Ustaz dẹ̀ tí wá ṣe Ustaz, ẹ dákun, mo nídìí àwọn ẹni tó lè bá a gbàdúrà ni, bó jẹ́ Kristẹni náà ni ẹ bá a gbowọlé. Ó dàbí bí nẹ́tíwọ̀kì àwọn Ustaz ò dá ni, mo gbọ́ wọlé kí ni wọ́n ó tún ti lọ. Ẹ wò bó jẹ́ Kristẹni, ṣé kí lérúkọ ẹni yóò ń ṣe Nàìjá, ẹni yóò ń ṣe Nàìjá kò bá jẹ́ oní church. Mo fẹ́ kí ọ̀kan wá bá wa gbàdúrà ni. Ẹ join mi lórí TikTok, ẹ dákun ẹ join mi náà, bó sì jẹ́ ẹ bá fẹ́ pè wọlé ni ẹ bá wa ṣàdúrà. Oríyọmí ọmọ Musa òkìkí ọlá ò gbọdọ̀ kú o, aláàánú mẹ̀kúnnù ni o. Gbogbo àwọn ẹni tí nǹkan ṣẹ̀ sí lánàá Ọlọ́run á rọ̀ wọ́n lọ́kàn o. Àwọn ọmọ tó yìí wà ní hospital Ọlọ́run á mú wọn lára dá o. Alhaji Oríyọmí Hamzat ti wà unconscious o. Ẹ dákun ẹ bá ń pín kọ́wọ̀ gbòòrò ayé lọ o. Ẹ̀yin èèyàn àwọn ẹni ibi wọn ní wá sírù nǹkan báyìí pé kọ́ wá ṣàdúrà kọ́ wá gbọ́ o. Ìdí aburú náà ti rí wọn, èṣù ti gba ayé gan. Justice for Oríyọmí Hamzat o. Alhaji akọ̀lọ́ ṣe polówó ń bẹ̀ ni o. Kò sí ń tọ́kàn Oríyọmí ọmọ Musa òkìkí ọlá o. Ẹ dákun, Alhaji ti wà unconscious, olúwa lọ hospital kò lè mí o. Machine náà fi mí o. Ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run. Wa alaikum salam. Ẹ bá mi máa pa àwọn èèyàn nítorí Ọlọ́run. Ẹ máa táàgì gbogbo ẹni tẹ́yìn náà bá mọ̀. Ẹ táàgì gbogbo àwọn blogger. Ẹ táàgì gbogbo àwọn blogger o. Ẹ táàgì gbogbo àwọn blogger o. Ta lẹ́ni yìí torí Ọlọ́run? Tẹ́ni ìfẹ́ gbàdúrà ni. Ẹni tó bá fẹ́ gbàdúrà ni, mi ò mọ nǹkan tó ṣe nẹ́tíwọ̀kì Ustaz. Bẹ́ẹ̀ bá fẹ́ pè wọlé, ẹ̀yin pásítọ̀ ẹ̀yin kíní, àdúrà l'Alhaji Oríyọmí need right now. Ẹ dákun, inú tèmi ti pò pọ̀. Mi mọ̀ bóyá nǹkan kan ṣe nẹ́tíwọ̀kì Ustaz wa ni. Mi mọ̀ bóyá nǹkan kan ṣe nẹ́tíwọ̀kì Ustaz wa ni o. Mi ò mọ ohun tó ṣe nẹ́tíwọ̀kì Ustaz o. Mi ò mọ ohun tó ṣe nẹ́tíwọ̀kì Ustaz. Ẹ dákun ẹ bá a kún fàdúrà torí t'Ọlọ́run. Ẹ bá a kún fàdúrà. Ìyá lálẹ́dí ẹ̀dẹ̀ ní kí Ustaz pè wọlé torí Ọlọ́run. Ẹ jọ̀ọ́, wọ́n wọlé lórí TikTok wọ́n dẹ̀ tún ti lọ. A ní ìdí àwọn ẹni tó màdúrà àgbà. Ẹ bá ń tàgì gbogbo àwọn big blogger. Torí t'Ọlọ́run. Alhaji ò gbọ́dọ̀ kú o. Ọkọ opó ò gbọ́dọ̀ kú o. Aláàánú mẹ̀kúnnù ò gbọ́dọ̀ kú o. Olùgbìjà mẹ̀kúnnù ò gbọ́dọ̀ kú o. Olùgbìjà mẹ̀kúnnù ò gbọ́dọ̀ kú o. Ẹ dákun o. Alhaji kan ló ṣe ń tó ṣe lánàá o. Wọ́n lọ sórí Àgídìgbò lọ polówó ni o. Ẹni tí ẹlòmíì lọ́bẹ̀ àlọ́polówó ògùn jẹ̀dí, ẹlòmíì àlọ́polówó skúùlù, ìpolówó ló lọ ṣe o. Torí ìtọ́lọ́run ẹ dákun o. Alhaji rẹ̀ o tó wà ó ti wà unconscious o, ẹjọ́ torí ìtọ́lọ́run o. Oríyọmí ọmọ Musa òkìkí ọlá ò gbọ́dọ̀ kú ẹjọ́. Mo fi kúnlẹ̀ abiyamọ bẹ̀yìn o. Àwọn tó lọ ń gbé níùsì pé Àgídìgbò ló sponsor, ẹjọ́ torí Ọlọ́run o. Àgídìgbò kan ló sponsor o. Abiyamọ lèmi náà fi jáde o. Gbogbo ilẹ̀ mọ̀ pé lólùfẹ́ Alhaji Oríyọmí Hamzat ni mí. Èmi ò ń gbé nǹkan ojú ni, èmi ò ń gbé nǹkan orí ni o. Olóòfẹ́ yẹn ò ní láti máa bọ́ sí picture ẹlẹ́mẹ̀wàá. Gbogbo ilẹ̀ mọ̀. True Alhaji Hamzat, mo sọ fún yín ni mo fi mọ àwọn nǹkan lórí blue app yìí. Kó tó di pé bóyá pọ́n wá yọ ọwọ́ tán wọ́ yọ o. Ẹ dákun, Alhaji lẹ̀ ń wò yìí o. Alhaji ti wà unconscious o. Alhaji lẹ̀ ń wò yìí o. Ẹ̀yin tẹ́ ẹ bá máa dúà àgbà ẹ̀ sì torí Ọlọ́run ẹ̀ sì wọlé. Ẹ̀yin tẹ́ ẹ máa dúà àgbà ẹ̀ sì wọlé báyìí torí Ọlọ́run.
ẹ jẹ́ kí gbogbo wa jọ gbàdúrà papọ̀, ẹ jẹ́ ká jọ ṣàdúrà. Ẹ̀yin admin mi, ẹ fi nọ́mbà mi sórí kíní, ẹ fi sí comment section. Lórí TikTok mi tí ẹ wá mọ̀ nǹkan tó dé, bóyá network stars oko lọ ní, mi ò mọ̀ tó ṣe network stars tí ò lọ. Mo dẹ̀ rí wọn tó wọlé nsìn, ẹ sì bá wa tap lórí TikTok torí Ọlọ́run. Okay, stars ti ń pè wọlé. Ṣé network ò lọ lórí TikTok ni? Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ wò ó máa pa TikTok nìyẹn, máa pa TikTok tí ò bá ti ṣe pé kíní lọ. Mo ti end TikTok. Network lórí TikTok yẹn ń ṣe bákan ni. Mo ti pa TikTok. Ètò ìṣẹ̀lẹ̀ yìí kọ́nà kó síjú àánú rẹ̀ wá lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí. Àmì Ọlọ́run, mo ti pa TikTok. Àmọ́ lágbára kan àdéhùn kan tá Àní o, mo ti pa TikTok. Bẹ́ẹ̀ ni o. Bẹ́ẹ̀ ni o. Àmì Ọlọ́run o. Àmì o. Wọ́n láàyè orí tó ń rí dùnú lára bàbá Olúwa dákun bá dá àlàáfíà padà sára wọn. Àmì o. A fi àlùbáríkà Ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. Alhaji Hamzat tí ọ̀rọ̀ Alhaji Hamzat ti fi dùn wá ní Ọlọ́run. Àmì o. Àmì o. Dákun Ọlọ́run. Wọ́n láàyè orí tí bàbá yìí ń gbàlà. Wọ́n láà pé wọ́n lọ rẹ́ bàbá yìí ní sẹ́sì. Fídíò lẹ ń wo yìí o. Wọ́n láàyè orí wọn náà ọdún wa dákun. Àmì o. Lórí ọ̀rọ̀ Alhaji. Àmì o. Àmì. Àmì o. Àmì o. Àmì o. Àmì o. Àmì o. Àmì. Àmì. Àmì o. 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 Àmì. Àmì, 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 àmì. Àmì o. Àmì o. Àmì o, nǹkan kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ sọ́kọ̀ òkú aláàánú mẹ̀kúnnù. Àmì o. Àmì. Wọ́n láàyè mẹ̀kúnnù tí ìdààmú dé bá tí nǹkan bá ṣẹlẹ̀. Àmì àìmọye àwọn ọmọ tí ò níyà tí ò ní bàbá. Oríyọmí Hamzat ló ń tọ́jú wọn o. Ọmọ tí ò níyà tí ò ní bàbá Oríyọmí ló ń tọ́jú wọn o. Àmì. Àmì o. Sallallahu alayhi wa sallam. Tí wọ́n rí dùnú, Olúwa dákun á fi wọ́n bẹ̀ ọ́. Àmì o. Gbogbo àwọn ànábì rẹ̀ ọdọ́ wọn fi bẹ̀ ọ́. Àmì o. Dákun wá bá sáyẹn. Àmì. Àmì gbígbà àdúrà pa. Wọ́n láàrín bá pátá ànábì. Àmì o. Àmì ìwàsàn. Àmì. 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 الله لا إله إلا هو الحي القيوم. Àmì. لا تأخذه سنة ولا نوم. Àmì. له ما في السماوات وما في الأرض. Àmì. من الذي يشفع عنده إلا بإذنه. Àmì. يعلم ما بين أيديهم وما خلفهم. Àmì. ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. Àmì. وسع كرسيه السماوات والأرض. Àmì. ولا يؤوده حفظهما وهو العلي العظيم. Àmì. لقد جاءكم رسول من أنفسكم Àmì. عزيز عليه ما أنتم عريض عليكم بالمؤمنين رؤوف رحيم. Àmì. وإن تولوا فقل حسبي الله حسبي الله حسبي الله Àmì. حسبي الله Àmì. حسبي الله Àmì. حسبي الله Àmì. حسبي الله لا Àmì. إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. Àmì. إلى في قريش Àmì. إلى فيهم رحيلة الشتاء Àmì. والصيف Àmì. فليعبدوا رب هذا البيت Àmì. الذي أتامه من جوع وأمنه من خوف. Àmì. بسم الله الرحمن
Àmín. قل هو الله أحد Àmín. الله الصمد Àmín. لم يلد ولم يولد ولم Àmín. يكن له كفوا أحد Àmín. بسم الله الرحمن الرحيم Àmín. قل أعوذ برب الفلك Àmín. من شر من خلق Àmín. ومن شر غاسق إذا وقب Àmín. ومن شر النفاثات في العقد Àmín. ومن شر حاسد إذا حسد Àmín. بسم الله الرحمن الرحيم Àmín. قل أعوذ برب الناس Àmín. ملك الناس Àmín. إله الناس Àmín. من شر الوسواس الخناس Àmín. الذي يوسوس في صدور الناس Àmín. من الجنة والناس Àmín. والله خير عاقبا وهو أرحم الراحمين Àmín. والله خير عاقبا وهو أرحم Àmín. والله خير عاقبا وهو أرحم Àmín. mo bẹ̀ ọ́ ní dákun wọlé àlùbáríkà àwọn àyà dákun bá wa ṣàánú bàbá yìí Àmín. dákun má fi wọn pa wá lẹ́kọ̀ọ́ Àmín. Ọlọ́run mo tó gbé ọ lọ́ọ̀kì dákun má fi wọn pa wá lẹ́kọ̀ọ́. Àmín o. wọ́n láàyè orí tí wọ́n láàyè òǹkà wọn tí wọ́n mọ̀ pé kọ̀ wá tẹ́ǹdì rẹ̀. wọ́n lè dákun fi pa wá lẹ́rìn Ọlọ́run. Àmín. Ọlọ́run mo fi iye òǹkà àwọn tí wọ́n mọ̀ dùn lọ́wọ́ báyìí pé yẹ ọwọ́ ọ̀tá ti bá Ọlọ́run mo fi òǹkà wọn bẹ̀ ọ́ dákun bá wa fi ọ̀rọ̀ yìí dùn wá nínú Àmín. Àmín. Sallallahu alayhi wa sallam. Àmín. اللهم صل على سيدنا محمد Àmín. نبي الأمي Àmín. وعلى آله حق قدره ومقداره Àmín. اللهم صل على سيدنا محمد Àmín. نبي الأمي Àmín. وعلى آله حق قدره ومقداره Àmín. اللهم صل على سيدنا محمد Àmín. نبي الأمي Àmín. وعلى آله حق قدره ومقداره Àmín. Ọlọ́run gbà bẹ́ẹ̀ Àmín. Ọlọ́run gbà bẹ́ẹ̀ Ọlọ́run gbà bẹ́ẹ̀ fọkàn méjì balẹ̀ ká fọkàn balẹ̀ gbogbo wa pátápátá tí Àmín. Ọlọ́run ti sáyìn tí Ọlọ́run ti bá wa dé àlàáfíà padà Àmín. wọ́n lọ́kàn balẹ̀ pẹ̀lú Àmín. àlùbáríkà ẹ̀fọ́ ọmọdé Sallallahu alayhi wa sallam. Ọlọ́run bá wa ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ní dójú tì wá Àmín. Ọlọ́run àlùbáríkà ní Sallallahu alayhi wa sallam. Ọlọ́run sọ̀dẹ̀ àlàáfíà náà Muhammad Àmín. Ọlọ́run gbà á jẹ́ ẹ mọ́ banújẹ́ sọ Ọlọ́run dùn wá nínú lórí wọn. Aláàánú mẹ̀kúnnù ni o. Aláàánú mẹ̀kúnnù ni o. Aláàánú mẹ̀kúnnù ni o. Ẹ dákun. Àìmọye èèyàn lẹ máa fi ya jẹ àwọn ọmọ tí ò níyà tí ò ní bàbá òun ní tọ́jú wọn. Oríyọmí Òkìkí ọlọ́mọ Musa ń lọ kó pọ̀ o. Àìmọye àwọn ẹni tí ò léèyàn ẹ wá dúró gbogbo àwọn tó ń ṣiṣẹ́ lábẹ́ rẹ̀. Ẹ dákun. Alhaji Hamzat kan ló ṣe ń tó ṣe lánàá àwọn tó dẹ̀ ṣe náà. Gbogbo àwọn tí nǹkan bá ṣẹlẹ̀ sí Ọlọ́run á rọ̀ wọ́n lọ́kàn o. Wọ́n lọ polówó wọ́n lọ sí kíní ibẹ̀ ni òun kọ́ ló ṣe o. Anybody ló máa ń lọ ságídígbò lọ ṣe polówó o. Àwọn ẹlòmíì lọ polówó nǹkan skúùlù búrẹ́dì gbogbo oríṣiríṣi ẹni tó ń ta àgbo ẹni tó ń ta gúnmu gbogbo oríṣiríṣi náà lọ polówó ń bẹ òun kọ́ ló ṣe o. Aláàjì tí kò lè mí o aláàjì lẹ́ ń wò lọ́sípítù yìí o. Ẹ dákun Oríyọmí Hamzat oxygen ló fi ń mí yìí o. Ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ni ẹ dákun o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá màdúrà gbà ẹ bá wa gbàdúrà f'Oríyọmí Hamzat o. Ọmọ Musa ò gbọ́dọ̀ kú o ẹjọ́ Ọlọ́run jọ o. Ó nílò ẹ̀ láyé o. Olódodo ẹ̀dá ni o. Olùgbèjà àwọn aláìlẹ́nìkan aláìlẹ́nìyàn. Olùgbèjà aláìlẹ́nìyàn ni o. Olùgbèjà aláìlẹ́nìyàn ni o. Ọlọ́run jọ̀ọ́ má pa Òkìkí ọlọ́mọ Musa fún wa. Ẹ dákun ẹ f'Oríyọmí Hamzat lọ́rùn sílẹ̀. Ariwo ẹ̀ tó ń pa kiri ló fa eléyìí o. Wọ́n lòun ló fa skinny stampede tó ṣẹlẹ̀ ńbàdàn. Òkìkí ọlọ́mọ Musa kọ́ ló fà á o. Ẹ dákun ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run o. Àwa èèyàn kí la fẹ́ gbà nínú ìbàjẹ́? Kí la fẹ́ gbà nínú ìbàjẹ́? Ẹ dákun ẹ jọ̀ọ́. Abiyamọ lèmi náà àwọn tí nǹkan ṣẹlẹ̀ sí Ọlọ́run á rọ̀ wọ́n lọ́kàn ẹ dákun. Ẹ dákun. Gbogbo èyí tẹ́ ẹ bá màdúrà gbà ẹ gbàdúrà f'Òkìkí ọlọ́mọ Musa. Aburú ò gbọ́dọ̀ ṣẹ̀mí ẹ̀. Ọlọ́run bá wa dẹ́mi wọn padà. Àmín. Àmín o. Àmín o. Ajé ìyàwó mi ẹ dákun aládùúà nìyí. Aládùúà ni ẹ̀yin náà ẹ bá wa kún fàdúà.
ẹ bá wa kún fàdúrà o alájílẹ̀ wo yìí ọ́síjìnà fi mí o àbúrò gbọ́dọ̀ ṣòkìkí ọlá ọmọ Musa ọkọ ọláàánú mẹ̀kúnnù ni òun lọkọ àwọn opó aláàánú mẹ̀kúnnù ni ọkọ opó ni ẹjọ́ bàbá fọmọ aláìní bàbá ní ẹ dákun ẹjọ́ òun kọ́ ló ṣe tó ṣẹlẹ̀ lánàá ọlọpọlọwọ lọ́dọ̀ ẹ ní àwọn èèyàn lóhùn ló ṣe ó ti wà unconscious báyìí ẹ dákun o ẹ dákun torí ìtọ́lọ́wọ́ ẹjọ́ gbogbo ẹ̀yin bẹ́ẹ̀ bá máa dún àgbà ẹgbàdúrà o ẹ kún fàdúrà o ẹjọ́ ó mo wá sọ pé ẹjọ́ ẹ bá kún fàdúrà o ṣé ọkọ mo wá ṣe ẹ̀bẹ̀ mo wá bẹ̀ ọ́ ẹ̀bẹ̀ mo wá bẹ̀ ọ́ ẹ̀yin pastors ẹ̀yin àáfàá ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ bá gbàdúrà ẹjọ́ o gbogbo tálùkálùkù bá bìlíìfù nínú ẹ̀ ẹ dákun o ṣé ẹ gbàgbé ti Timothy pẹ̀lú bó ṣe tírẹ́tìn Aláàjì Oríyọmí tó kò back down o ẹjọ́ àmì o aláàánú mẹ̀kúnnù rẹ̀ o Aláàjì Oríyọmí Hamzat rẹ̀ o ẹjọ́ ẹ bá àtàgì gbogbo ọ̀kìnà lọ́ba àṣíjú àánú òwò o ẹ dákun o òun ni mo ní kí wọ́n sọ fún yín o ṣé mo pé tí gbogbo wa bá pọ̀ tá a bá ń gbàdúrà kò ní jẹ́ mi nìkan ni mò ń dá ṣe o àmì o Ọlọ́run jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo wa kún fàdúrà òun ni mo ṣe wá tán náà ni mo ṣe wá gbé jáde pé ẹjọ́ ẹ jẹ́ kí gbogbo wa kún fàdúrà ẹ jẹ́ ká kún fàdúrà fàlájì kọ́lọ́hún bá wa gbà Ọlọ́run wọlé gbogbo dáadáa torí Yomi Hamzat òkìkí ọlá ọmọ Musa ṣe ẹ dákun olódodo ẹ̀dá ni kò kan tí ò bá àjà sí yóò dúró ti mẹ̀kúnnù ní kò kí ń gbèjà olówó o kò rí rẹ̀ bí olórí kò ń gbèjà olówó o ẹjọ́ o aláàjì lẹ́ ń wò yí o aláàjì lẹ́ ń wò yí o òkìkí ọlá ọmọ Musa rẹ o àbúrò ò gbọ́dọ̀ ṣẹ̀mí Ọlọ́run jọ̀ọ́ Ọlọ́run ọba wọ́n ló ní gbígbàdúrà lọ́dọ̀ Ọlọ́run jọ̀ọ́ báwa ṣàánú òkìkí ọlá ọmọ Musa Ọlọ́run jọ̀ọ́ báwa dẹ́mi ẹ̀ padà Ọlọ́run jọ̀ọ́ o oxygen aláàjì fi mú o iná fi mí sí o ẹ dákun wàhálà yìí ni o orúkọ ẹ̀tọ́ ń dárúkọ pé òun ló fà á ẹ dákun aláàjì kan ló ṣe o ọkọ mi àdúrà mi wà pẹ̀lú gbogbo àwọn òbí gbogbo àwọn ẹni tó ń go through kínní ẹ dákun ẹ bá mi táàgì ẹ ṣe brọ́dà mi ẹ bá mi máa táàgì gbogbo àwọn tó ní big platform àdúrà ni mo fẹ́ kí gbogbo ẹ dákun ẹ bá pa àwọn ní big platform ẹ jẹ́ kí gbogbo wa máa ṣàdúrà fún wọn ẹ mọ̀ pọ́mọ kékeré làwọn ẹ dákun mi ò fẹ́ dá ṣàdúrà ni mo ṣe wá pé ẹjọ́ bọ́jà aláàjì náà ni ìtàlájì náà máa ṣeré aláàjì máa tọ́ná sí kámẹ́rà ni aláàjì máa jáde síta ni aláàjì máa ní ẹgbà wá àsìkò aláàjì náà ló délẹ̀ yìí let's be our brother's keeper. Let's be our brother's keeper. I have a very small platform. But it any big platform ẹjọ́. Àbúrò gbọ́dọ̀ ṣẹ̀mí aláàjì ẹ wò. Àmì o. Àmì oxygen aláàjì fi mí o. Ẹ dákun àmì o. Orúkọ ẹ̀ tó ń pariwo látànà ta ló lè ṣe. Àmì. Bọ́jẹ́ yìí náà ń kọ́. Orúkọ ẹ̀ náà ń pariwo wọ́n lágídígbò ló organize kìíní tó ṣe lánàá àgídígbò kan ló organize ẹ o ẹ má bà gídígbò lórúkọ jẹ́ ẹ dákun ẹ fọkọ Aláàjì Amusa òun ni bàbá aláàánú mẹ̀kúnnù òun lọkọ opó aláàánú mẹ̀kúnnù ni ọkọ opó ni ẹ dákun bàbá fún gbogbo àwọn ọmọ tí ò ní bàbá. Ẹjọ́ àmì
àdúrà là ní ìdí ẹjọ́ ẹ bá ṣàdúrà fọlájú Oríyọmí Òkìkí Ọlá ọmọ Amúsà òtútù dẹ̀ mú mi láti inú ẹ dákun alájì kan ló ṣe ẹjọ́ nítorí ìtọ́lọ́hún ẹ dákun ẹjọ́ gbogbo ẹ̀yin abiyamọ ayé o gbogbo ẹ̀yin abiyamọ ẹ dákun ẹ bá wa ṣàdúrà Oríyọmí Hamzat Òkìkí ọmọ Amúsà ẹ dákun ẹ jọ̀ọ́ alájí kan ló ọgánáìsì tó ṣe yọ lóhùn jọ bó ṣíjú àánú wò Òkìkí Ọlá ọmọ Amúsà má jẹ́ ká burú ṣẹ̀mí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló máa fẹ́ẹ̀tì àmì àmì o ẹjọ́ ẹ bá mi ṣe ẹ sí gbogbo ọ̀dọ̀ àwọn àfá àwọn pásítọ̀ bójá àwọn onítìbílẹ̀ náà ni ẹ ṣe ẹ káàkiri ká máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ àdúrà wa náà ní ìdí ẹjọ́ àdúrà wa náà ní ìdí torí Ọlọ́run àmì o sallallahu alayhi wa sallam àmì o àmì o àmì o àmì sallallahu alayhi wa sallam من إليه ترفع أذكر يا من يعلم السر والنجوى يا من يسمع ويعلم يا من هو بمنذر رب السماوات والأرض يا من له الأسماء الحسنى يا صاحب الدوام والبقاء اللهم يا رب استجب دعوتي المرسلة ولا تداني بحسرة ولا تكلني لا حول ولا قوة إلا بالله والفقر وفقد الضعف الصدر والفقر وتغير في أموري وأنت عالم السر يا جات بالله يا من رفع السماوات باسمك واجد بلا همتي ويا باسط الأرض بلا هركان يا خالق الخلق أجمعين بلا والد يا من هو بمنذر هذا يا الله يا الله لا إله إلا الله تقدست أسماؤك لا إله إلا الله تنزأت صفاتك لا إله إلا الله تعظمت أفعالك لا إله إلا الله تدامت سلطانك لا إله إلا الله جل جلالك لا إله إلا الله جل جلالك يا الله يا الله يا الله يا من له النور والحكمة وحول وقوة وبرهان وقدرة وسلطان وهيبة يا من رفع الدرجات يا من له الأسماء الحسنى يا صاحب الدوام والبقاء اللهم يا رب استجب دعوتي ولا تعود مستلتي ولا تداني بفكرتي ولا تكلني إلى وقوتي فأما جاء والفتوى فقد ضاق صدري وتفكر وتهيأ في همور وأنت يا رب أخر آياتنا بلا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم كل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد Ọlọ́run ti gbà yín insha Allah gbogbo wa náà ká má dákẹ́ àdúrà ká má jọ ó ṣe jáde jẹ́ kí gbogbo wa máa ṣàdúrà fún Aláàjì àkókò tí gbogbo wa ní àsìkò tó ní ìdí àdúrà wa rè torí ẹ̀ mo ṣe jáde jẹ́ kí gbogbo wa kún fàdúrà. Bàbá yìí náà gbogbo èèyàn bàbá gbogbo orí tó wá fẹ́rẹ̀ jẹ ní máa dúró tí bẹ́ẹ̀ ni o gbogbo wa náà níbi láti wá dùn. ṣé àdúrà tàlàjì ọ nídìí àdúrà wa ẹ dákun torí ẹ̀ mo ṣe jáde. Wọ́n máa ń rẹ̀ lọ́wọ́ tó bá gbọ́ pé wọ́n fẹ́ rẹ́ àwọn kan jẹ bàbá yìí sáré kò jáde kò ní í gbà gbogbo owó rẹ̀ ní ọmọ ẹ̀ná gbogbo ara ní ọmọ ẹ̀ná. Bẹ́ẹ̀ ni o. ó jìnà tó yóò rí kó ń débẹ̀
Olúwa dákun wọ́n dá gbogbo àwọn ìgbìyànjú tí Hamzat Oríyọmí ti ṣe. Olúwa dákun bá wa dá àlàáfíà padà sára wọn. àmín Dákun bá wa dá àlàáfíà padà sára wọn. àmín Dákun bá wa dá àlàáfíà padà sára wọn. àmín àmín Muhammad. sallallahu alaihi wa Ìyanu rẹ̀ wò wá lórí wọn. àmín Dákun má jẹ́ kí ẹ tó gbẹ̀yìn ọ̀rọ̀ wa lórí wọn. àmín àmín Dákun má jẹ́ kí ẹ tó gbẹ̀yìn ọ̀rọ̀ wa lórí wọn. àmín Olúwa dákun bá wa ṣàánú fún wọn. àmín Olúwa dákun bá wa dá àlàáfíà padà sára wọn. àmín Sákòjọ́ ọjà rẹ̀ lọ. àmín Sallallahu sallallahu alaihi wa sallam àmín Jọ̀ọ́jà rẹ̀. Fẹ́mi wúsùbà tá a bá ta Ànábì Muhammad wúsùbà náà lọ. Ó ń bá wọn fi àlùbáríkà lẹ́sẹ̀ ọ́. àmín Sọ̀rọ̀ yìí. àmín Àkùbá sáyìn. àmín Àlùbáríkà Ànábì Muhammad. sallallahu alaihi wa sallam àmín اللهم صل على سيدنا محمد وسلم. àmín اللهم صل على سيدنا محمد وسلم. àmín Ọlọ́run ti sáyìn. àmín o àmín ẹ ṣeun àmín ẹ ṣeun o ẹjọ bá ṣe káàkiri ẹjọ ẹ bá ṣe sáwọn blọgà ńláńlá kiri ẹ jẹ́ kí gbogbo wa ṣe ẹ jẹ́ ká kún fàdúrà ẹjọ alájì kan ló ṣe tó ṣẹlẹ̀ lánàá ẹjọ ẹ láàánú mẹ̀kúnnù ni Oríyọmí Òkìkí ọlá ọmọ Amúsà ò gbọ́dọ̀ kú òkú ẹ ò lè gba nǹkan kan fún wa o ayé ẹ ló wúlò fún wa o ẹ dẹ́kun ẹ má bọ Oríyọmí Hamzat lórúkọ jẹ́ ẹjọ́ 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 torí ìtọ́lọ́ ẹjọ́ ẹjọ́. Ìgbà míì wọ́n mọ ilé kiri tí ó fi ọ̀pọ̀ ìyàwó àtàwọn ọmọ rẹ̀ ilé tó bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni ẹjọ́ bàbá lórúkọ jẹ́ orúkọ ẹ̀ tó fẹ́ bàjẹ́ ló jẹ́ kó ṣọ́ọ̀ṣì ẹjọ́ 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 àdúrà lọ nídìí lọ́wọ́ yẹn ẹjọ́. Ìdí mo ṣe jáde nìyẹn mi ò lè dádúrà yìí ṣe. Tọ́pọ̀lọpọ̀ orí bá ń ṣàdúrà àdúrà bẹ́ẹ̀ a máa tètè gbà ẹjọ́. Tọ́pọ̀lọpọ̀ orí bá ń ṣàdúrà àdúrà yìí á tètè gbà ẹ bá wa pín kiri ẹjọ́. Ẹ bá wa pín kiri ẹjọ́ àdúrà làlájì nídìí o. Àdúrà làlájì Oríyọmí Òkìkí ọlá ọmọ Amúsà nídìí ẹjọ́. Ẹ má bà lórúkọ jẹ́ àdúrà lọ nídìí o. Àdúrà ní ká máa ṣe fún wọn ẹjọ́. Mo fẹ́ mo bẹ̀ yín o. Ẹ ṣeun o. Ẹ ṣeun o. Ọ̀lẹ ni wá o, wọ̀ lọ́la lágbára o. Tí n bá mọ tí mo lè ṣe ni mi ò ní jáde o. Àmín o. Sallallahu alaihi wasallam. Gbogbo ẹni tó lọ́gbọ́n tí wọ́n rò páwọn lọ́gbọ́n kan táwọn lè dá sí ìwọ náà ní ìwọ náà lọ sápamọ́ síbi ọgbọ́n wọn. Bẹ́ẹ̀ni. Gbogbo àwọn tí wọ́n rò páwọn lè ṣe tí wọ́n lè dá ìwọ náà lọ sápamọ́ síbi ète wọn. Bẹ́ẹ̀ni o. Ìwọ náà agbára rẹ tó fi ṣe nǹkan dákun wá bá wọn fi ṣe. Àmín. Àlùbáríkà lẹ́bí bẹ̀ ọ́ dákun. Sallallahu alaihi wasallam. Dákun má dojú tì wá lórí àdúrà yìí. Ọlọ́run dákun má dojú tì wá. Gbogbo àdúrà tí wọ́n ń ṣe lórí pílátọ́ọ̀mù Ọlọ́run gbígbà rẹ̀ náà padà Ọlọ́run dákun má dàrú ẹ̀ lójú fún ọ. Àmín o. Àmín o. Tó bá wá fún wa lálàáfíà tó fẹ́ dá ìtàpadà fẹ́rẹ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa. Àmín o. Àmín. Sallallahu alaihi wasallam. Àmín. 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 Pàtàkì jùlọ aláàjì Oríyọmí ìgbọ́dọ̀ bọ́ wa fún wa lọ́nà àfẹ́ àmín 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 sallallahu alaihi wasallam. Jáde tí wọ́n pe gbogbo ayé pátápátá báyìí torí mo rò pé orí pílátọ́ọ̀mù náà ni gbogbo ayé ṣẹ̀ṣẹ̀ mọ́ gbogbo àwọn ọlọ́dà fún un. Bí ọmọ ní mí ni Alhaji Oríyọmí Hamzat mọ gbogbo àwọn èèyàn tó ń bọ́ tó ń tọ́jú ọ̀pọ̀lọpọ̀ orí. Aláàánú mẹ̀kúnnù ni.
owó tó ń pa owó tó bá gbà lágídígbò náà majority ó nà fáwọn mẹ̀kúnnù ní ẹ dákun ẹ jọ̀ọ́ Ọlọ́run mo bàbá ẹ ní o. Kò sí discrimination, kò sí pé mùsùlùmí nílé ẹ̀. Kò ní discrimination kò ní o. Tó bá dọ́dọ̀ rẹ̀ náà ni ó rẹ́rìn jáde. Bẹ́ẹ̀ bá bẹ́ kó débẹ̀ yóò sì rẹ́rìn jáde. Ọlọ́run náà lórí tí wọ́n ti pa lẹ́rìn. Àyẹ̀wò èèyàn ní agbára wọn ọ̀ka tí ń ṣe wọ́n. Agbára mẹ̀lẹ́ bí wọn ọ̀ka tí ń ṣe wọ́n. Ọlọ́run ti dọ́dọ̀ orí yọrí. Ọlọ́run sì bá wọn lọ́wọ́ sí i. Ọlọ́run dàpọ̀ wọ́n láàfẹ́ tó ní sórí yọmí. Dàpọ̀ bá wa dá àlàáfíà padà sára rẹ̀. Ọlọ́run dàpọ̀ wọ́n láàfẹ́ tó ní sí i. Ọlọ́run sì nífẹ̀ẹ́ rẹ̀. Ọlọ́run nífẹ̀ẹ́ aláàjì orí yọmí. Ọlọ́run wọ́n láàfẹ́ tó ní sí i. Dàpọ̀ bá wa dá ẹ̀mí rẹ̀ padà. Àmín o. Dàpọ̀ bá wa dá ẹ̀mí rẹ̀ padà. Àmín. Àmín o. Àmín o. Àmín. Ẹ ṣeun sá. Ẹ ṣeun sá. Ẹ ṣe. Sallallahu alaihi wasallam. Àmín. Àmín. Ọlọ́run ní tukútọ́ yáwọ́ pa wọ́n. Àmín. Tukútọ́ yáwọ́ pa àwọn alẹ́. Àmín. Àti àwọn àti àwa àti gbogbo nǹkan ní wọn àti nǹkan ní tiwa náà. Àmín. Ọlọ́run ní jẹ́ kí ó jẹ́ nǹkan àbálẹ́jẹ́ fún wa. Àmín. Àlùbáríkà lẹ́bùn. Sallallahu alaihi wasallam. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Ẹ ṣe sá. Àmín. 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 Àyíká ìdùnnú orí omi ti rí bẹ́ẹ̀ lẹ́yìn náà àìmọye orílẹ̀. Jẹ́bà bárúkà lẹ́kùn Muhammad. Sallallahu alaihi Ọlọ́run wasallam. dàpọ̀ síjú àánú rẹ̀ gbogbo wa lápapọ̀. Àmín. Ọlọ́run dàpọ̀ síjú àánú rẹ̀ gbogbo wa lápapọ̀. Àmín. Ọlọ́run bárúkà lẹ́kùn Muhammad. Sallallahu alaihi wasallam. Àdúrà tí yín náà Ọlọ́run dàpọ̀ jẹ́ kó gbà. Àmín. Ẹni Ah. Ọlọ́run ṣàánú. nígbà mẹ́rin sọ̀tẹ̀yìn náà Ọlọ́run dàpọ̀ mọ́pá ìsọ̀tẹ̀yìn. Ọlọ́run bárúkà lè. Àmín. Àmín. Ọlọ́run dàpọ̀ gbàdúrà wọn jẹ́. Àmín. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Àmín. Ọlọ́run gbà ṣe bọ́ Àmín. Ẹ ṣeun sá. Ẹ ṣe. Ẹ jẹ́ kí gbogbo wa lọ ṣàdúrà. Àmín. Ẹ ṣe sá. Ẹ jẹ́ kí gbogbo wa náà lọ ṣàdúrà. Ẹ dákun ẹ bá mi ṣe ẹ. Ẹ bá mi ṣe ẹ sáwọn pásítọ̀ yín. Ẹ bá mi ṣe ẹ sáwọn àfáà yín. Ó jẹ́ oníṣẹ̀ṣe náà ni. Ẹ bá mi kú fàdúrà fún wọn. Aláàjì Oríyọmí Òkìkí ọlá ọmọ Amúsà ò gbọdọ̀ kú. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun o.